àwọn ọ̀tá yín ni wọ́n máa pàṣẹ lé yín lórí àwọn ọ̀tá yín wọ́n máa fìyà jẹ yín nígbà tá a bá pọ̀ tí ọba nítumọ̀ ẹ̀yà àfà ṣé ẹ mọ̀ yìí pé àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ lórí social media àfà halkọ nìyí wọ́n kàn gbé sí lórí social media ni ìyẹn ni pé àfà ti ń bá àwọn èèyàn péré sọ̀rọ̀ ó sì ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ péré gbogbo Islam ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó dẹ̀ ń apply apá kan náà Islam tó lè apply to Islam èèyàn díẹ̀ náà ló sì ń bá sọ̀rọ̀ ọkàn láǹfààní àti gbé sórí social media ọ̀rọ̀ rẹ wá bẹ̀rẹ̀ sí di nǹkan tó pé àtẹni ó lè gbọ́ yé ń gbọ́ yé àtẹni tí ò lè gbọ́ yé láyé àtẹni tó pé yóò sì gbọ́ yé ẹ wá tiẹ̀ kíyèsí pé gbogbo yẹn ń gbọ́rọ̀ yín ó yẹ kẹ́ ẹ mọ ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ ó yẹ kẹ́ ẹ mọ ọ̀rọ̀ tí mo fi sọ lẹ́ẹ̀mọ̀ báwọn èèyàn sọ. so ipe ẹ máa gbọ́ ẹsẹ̀ mi pé sẹ́yìn ní fi sàn. àwọn ọ̀tá yín ni wọ́n máa pàṣẹ lé yín lórí àwọn ọ̀tá yín wọ́n máa fìyà jẹ yín nígbà tá a bá pọ̀ tí ọba nítumọ̀ ẹ̀yà àfà ṣé ẹ mọ̀ yìí pé àwọn ọ̀rọ̀ tẹ́ ń sọ lórí social media àfà halkọ nìyí wọ́n kàn gbé sí orí social media ni ìyẹn ni pé àfà ti ń bá àwọn péréte sọ̀rọ̀. ipe ẹ̀yin àfà ẹ mọ̀ pé ọ̀rọ̀ tẹ́ ń sọ lórí social media àfà halkọ nìyí wọ́n kàn gbé ọ̀rọ̀ tẹ́ ń sọ sórí social media ni ó ti ẹ̀dá o adúpẹ́ fọ́lọ́run ọba tó máa ṣe àwọn àfáà tiwa ní àfáà tó yá sí pé wọ́n máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn ní halkọ̀ nífà Ànábì sọ́lọ́mù ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn ní halkọ̀ náà nínú Sahihul Bukhari àmọ́gbà tó yá sí pé ẹ̀ka tíra so kẹ́mọ ka newspaper kẹ́mọ wá èwo ní latest nípa òṣèlú dé eléyìí lẹ́ máa ṣe kò sáyé pé kẹ́ jòkó ka tíra kẹfojú tó mà kẹfojú kẹ́ jàǹfààní mà àwọn olùmẹ̀sìn so kẹ́mà tẹ́tí gbọ́ news kẹ́mà wo ké which is the latest regarding politics in the world so the only thing tẹ́mà ṣe nìyẹn so àwa wá dúpẹ́ pé àfa halkọ́ làwọn àfa àtiwà àwọn tó yá sí pé ìlànà Ànábì ọ̀sálàmù ni wọ́n tẹ̀lé níbi ìṣèdánilẹ́kọ̀ọ́ fún àwọn èèyàn àná ọ̀sálàmù tídé tó dé tálọ́bẹ̀ẹ́dà tó gbé dìde wàláhì ìdánilẹ́kọ̀ọ́ ní í ṣe fún àwọn èèyàn ń kọ́ àwọn èèyàn ní ìmọ̀ ni ń ṣàlàyé ẹ̀sìn ọlọ́bẹ̀ẹ́dà fún àwọn èèyàn ni ìgbà tí ìmọ̀ wá dó sára wọn tán tí ìgbàgbọ́ ṣe kí ni tó dó sára wọn tán tó jìnà lára wọn tán so wọ́n wá jẹ́ ẹni tó yá sí pé wọ́n ní agbára àti kojú àwọn wo wọ́n lágbára àti kojú àwọn tí wọ́n ń ṣe kí ni tí wọ́n ń gbógun ti Islam so lásìkò yìí tánàbí ọ̀sálàmù bá sọ fún wọn pé óyá náà nù àmọ́ àwọn ẹni tó yá sí pé ẹ̀kan kó wọn kalẹ̀ bí omi kò sí wúlò kankan kò sáǹfààní kankan omi tó dárógún ni wọ́n so kò sí àǹfààní kankan tí wọ́n ń ṣe kò sí ẹ̀kọ́ kankan nínú agbárí wọn nípa Islam so yé so àwọn eléyìí nǹkan tẹ́ bá gbé wọn pé ó yá o ẹ jẹ́ ká lọ kojú àwọn kèfèrí nǹkan kan bẹ́ẹ̀ so ìbàjẹ́ tí wọ́n tiẹ̀ tún dálẹ̀ gan yóò ju àǹfààní tí ẹ rò pé yóò jáde látara nǹkan yẹn lọ torí pé kí ni so lam yuqayyadu ba'd tí wọ́n ti gbá dídè mọ́lẹ̀ so kò in tó lè máa dè wọ́n mọ́lẹ̀ tó lè máa gáìdì wọn nípa nǹkan yẹn kò sí lára wọn kò sí ìmọ̀ lára wọn so kò sí ìmọ̀ lára wọn kò sí ẹ̀kọ́ ìsìláàmù lára wọn wọn mọ̀ ń pa ìlànà nabi sallallahu alaihi wasallam tó àfá halkọ́ sí rí àfá halkọ́ wúlò jù yín lọ́fà wallahi al'azim so ìṣìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn ní halkọ́ sunna ní náà Ànábì sallallahu ṣe àwọn obìnrin wọ́n wá bá nabi sallallahu alaihi wasallam hadith náà bẹnu Sahihul Bukhari so nínú kitabul ilm wọ́n wá bá nabi sallallahu alaihi wasallam pé tọ̀ ìrà nabi àwọn ọkùnrin ni wọ́n máa ń jẹ àǹfààní ìmọ̀ rẹ̀ yìí àti dáwà rẹ̀ yìí fa so àwọn ọkùnrin wọ́n máa ń kó ìmọ̀ lára ń tó mọ̀ gbé wá fún wa fa tọ̀ bóò ni àwọn ṣe wá ṣe wá ọjọ́ kan kó kọ́ àwa náà kó máa ṣe dánilẹ́kọ̀ọ́ fáwa náà Ànábì wá sọ fún wọn pé kí wọ́n lọ wá ọjọ́ kan kí wọ́n sì kójọ sí ibi báyìí ipò òun bọ̀ wá ṣe kí ni òun bọ̀ wá ṣe dánilẹ́kọ̀ọ́ fún wọn bẹ́ẹ̀ so ìṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn ní halqa so amrun mashru' ohun tó yá sí pé ó wọnú ṣẹ̀ríà ní náà kò sí nǹkan kan tó tako ìlànà nẹ́bì gan ni ìṣèdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn oye tọ́ ṣẹ́wárí ní táfà yìí sọ ní àfá Imran Mọ́lásàn yìí nípa pé so àfá halqa ní àwọn kan oye àwa mọ àwọn ẹni tí wọ́n ń tafà sí ẹni tafà sáwọn àfá àtiwá nù àwọn olùmọ̀ tiwa àwọn aṣíwájú rere tó yá sí pé àwa nífẹ̀ẹ́ wọn walhamdulillah torí pé wọ́n wà lórí dáadáa wọ́n sì wà lórí kíni wọ́n wà lórí tòótọ́ Dr. Sharafuddin Gbadebo Raji kálọ́bà ẹ̀dà mọ́ṣà bá ní ṣe dáadáa fún wọn àti bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ nínú àwọn olùmọ̀ wa Dr. Fadil kálọ́bà ẹ̀dà bá ní ṣe dáadáa fún wọn nílùú wo oye
tó bá yá sí pé àwọn ẹni tẹ́ ń tafà sírè wallahi alazim mo fi lọ́bẹ̀ẹ́dà mo fi búra so ní àwùjọ mùsùlùmí wọ́n sì ní àpọ́nlé ju àwọn ẹni tẹ́ bá lè wù kẹrù pé ní láàfà lọ abẹ́gbà láàfà uqsimu billah iṣẹ́ wọn láwùjọ mùsùlùmí ó ní lápá ó sì lórí pa ju iṣẹ́ àwọn ẹni tó bá lè wù kẹ́ sọ pé fẹ́ rí láàfà lọ so kí má wàá fọ̀rọ̀ gùn fún yín a sì ń padà bọ̀ wá síbi ọ̀rọ̀ halkọ̀ kò ṣe halkọ̀ yìí so nínú àwọn tíra Dr. Sharafu tí wọ́n kọ kẹ́lẹ́bà mọ̀ pé ó tayọ halkọ̀ nìkan ó tayọ halkọ̀ ó sì tayọ pé òkè àwọn èèyàn kan jókòó wájú wọn àwọn tó ń jókòó wájú wọn gan tó ń tẹ́tí gbọ́ wọn ní halkọ̀ gan wọ́n jọ àwọn ẹni tó ń gbọ́ yín lọ lórí Facebook tó ń bá yín sẹ́ẹ̀tì kámẹ́rà tó ń mọ̀ gbọ́ yín so sharafahumullahu bimutabi'in Allah bẹ́ẹ̀dà kó yìí bá wọn pẹ̀lú àwọn olùtẹ̀lé tó yá sí pé wọ́n máa ń tẹ́tí gbọ́ wọn lójú ayé gan tó yá sí pé wọn ló ń kà so ká tó wá sọ àwọn ẹni tó ń tún máa gbọ́ wọn lórí kíni lórí social media so oye ẹ lọ wo àwọn lecture àtàwọn ìdánilẹ́kọ̀ọ́ táwọn Dr. Sharafu ti ń ṣe bọ̀ ni tí ètò ṣe lónìí láwọn ọdún tó ti pẹ́ ẹ lọ wo àwọn ìdánilẹ́kọ̀ọ́ wọn ni so ẹ rò pé bóyá ọjà òyìnbó ni àwọn èèyàn máa ń kún bẹ̀ tí tẹ́yìn gan náà tẹ́mọ̀ tí ẹ̀ nílé ka wọ́n gan ẹ̀ nílé ka òǹkà wọn so ká tó wá sọ ní ìsìn tó yá sí pàtó lọ́bẹ̀ ẹ̀dá ó tún wá ti ṣe kí ni ó ti ṣe ìṣípayá fún wọn lórí dáwà wọn ó ti fi ìfẹ́ wọn sọ́kàn àwọn èèyàn àtà àwọn oníbídíà gan alọ́bẹ̀ ẹ̀dá fi ìfẹ́ wọn sí ọkàn wọn oye ìfẹ́nú ni àwọn eléyìí kan ń bá ká tí wọ́n ti fi ṣe kí ni tí wọ́n lè ti fi gba òdodo oye báyìí so nínú tíra ìkànnù àwọn àfa halqa wa òun lélẹ́yìí tí ń bẹ lọ́wọ́ mi al-ibhaj fi aqidati wa minhaj ahli sunnati wal jama'a dirasatan aqaidiyya ta'liliyya so nínú kanú àwọn àfa halqa ni wọ́n kọ ta ló kọ Dr. Sharafuddin Gbadebo Raji wallahi thumma billah ṣẹ́rí tíra tí ń bẹ lọ́wọ́ mi àfa Imran Ìwò tíra tí ń bẹ lọ́wọ́ mi wallahi tá bá gbé sí yín wájú pé kẹ́ tú fún wa wallahi ẹ̀ tó bẹ̀ kẹ́ ṣàlàyé tíra yìí fún wa mo fi Allah bẹ̀ẹ́dà mo fi búra kẹ́ tó lè tú tíra yìí kẹ́ tó lè jòkó ka tíra yìí ẹ bùkátà sí ìdánilẹ́kọ̀ọ́ tó pọ̀ nípa kíni nípa ìlànà ahlus sunna wal jama'a nípa ìlànà mùsùlùmí nípa ìlànà islam kẹ́ tó lè jòkó ka tíra yìí so kẹ́ tó lè comfortably jòkó ipò kẹ́ tí ẹ fẹ́ ka tíra yìí kẹ́ jàǹfààní ń bẹ àwọn tíra kéékèèké tó ní ṣe pẹ̀lú usulu sunna pẹ̀lú ìpìlẹ̀ sunna ẹ bùkátà síná kẹ́ tó lè jòkó ṣe kíni kẹ́ tó lè jòkó ka tíra yìí wallahi tíra tí Dr. Sharafu kọ yìí kìí ṣe tíra kékeré fa so tíra tó yá sí pé táwọn ẹni tẹ́ rò pé ẹgbà láàfà tí wọ́n bá jókòó orí ó sì máa fún wọn bí tí wọ́n bá jókòó sí ìmọ̀kúnnù rẹ̀ tó lágbára wallahi fẹ́ ṣe ọ̀rá rí tó rí ẹni máa wò pé bóyá ó kéré o so àmọ́ wallahi tẹ́ bá ní opportunity àti ká tẹ́ sì ṣe kí ni tẹ́ digesting ti ń bẹ nínú rẹ̀ yóò wúlò fún yín throughout ìṣẹ̀mí ayé yín kódà ẹ gbàgbọ́ yẹn tí wọ́n ń pè ní sunna àti islamu so àti ọ̀nà téèyàn lè fi establish dáwọ́lá islamu yàtọ̀ sí èyí tẹ́ ń bá káàkiri pẹ̀lú àìmọ̀kan so nínú tíra tí àwọn tí ìkànnú àwọn àfa halqa kọ so gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń sọ oyé ẹ̀mà àfa yìí sọ àwọn ọ̀rọ̀ yìí níwájú dáadáa o tí wọ́n fi ń tafà sí olùmọ̀wá àgbà yìí bàbá wa Dr. kálọ̀bẹ̀dà mọ́ṣàbáwá ṣe dáadáa fún wọn nínú tíra tí wọ́n tún kọ so tó yá sí pé ara iṣẹ́ halqa náà ni adúpẹ́ fún iṣẹ́ halqa yùn òun náà ni tíra tí ń bẹ lọ́wọ́ wa yìí so bugyatun najati wal falah bi idahi ahkami masail fi salah oye dirasatan fiqhiyya muqaranatan bayna al madhahib al arba'a so nínú tíra tí olùmọ̀wá Dr. Sharafuddin Gbadebo Raji tí wọ́n ṣe kíni tí wọ́n kọ ni oye so ẹ̀rí pé iṣẹ́ halqa wọn yùn ó lágbára gan iṣẹ́ halqa wọn yún lágbára gan ó yé báyìí so abẹ́ẹ̀rí nǹkan so àfa halqa nìyí wọ́n kàn ń gbọ́rọ̀ yín sórí Facebook ni wọ́n kàn ń gbọ́rọ̀ wọn sórí Facebook ni àwọn ọmọ àwa ti rò pé wọ́n ti ẹ̀ sọ̀rọ̀ rárá àti rárá ni bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ ń ṣe ń sọ yìí nísìnyí pé àfa halqa ni wọ́n àwa rò pé ẹja díndín ni wọ́n ń tà àwa rò pé ẹja díndín ni wọ́n ń tà àṣé wọ́n ti ẹ̀ ní halqa tí wọ́n ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn ẹkú iṣẹ́ ẹkú jíjẹ́wọ́ tẹ́ jẹ́wọ́ orú iṣẹ́ takuntakun tí àwọn àfáà ẹ̀sìn ṣe yẹn óyé. ẹ pé àfáà ti bá àwọn èèyàn péréte sọ̀rọ̀. ẹ gbọ́. ó sì ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ péréte muslim. ẹ gbọ́ ipe àfáà tó yá sí pé ń bá àwọn èèyàn pérébé àbíbò náà ṣe sọ Yorùbá yẹn that is àwọn èèyàn àwọn àwùjọ kékeré
àwọn àfáà tó já sí pé ń bá àwọn àwùjọ kékeré sọ̀rọ̀ bẹ́ẹ̀ dẹ̀ ni tó lè já sí pé nǹkan pérébé ìgbọ́ Yorùbá tí àfáà yìí sọ dáadáa. ẹ̀yà àfáà ṣé ẹ mọ̀ yìí pé àwọn ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń sọ lórí social media àfáà hánkọ̀ nìyí wọ́n kàn gbé sísọ yé lórí social media ni yẹn pé àfáà ti ń bá àwọn èèyàn péréte sọ̀rọ̀ ó sì ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ péréte Islam ní sọ̀rọ̀ nípa rẹ̀. ẹ gbọ́ àfáà tó yá sí pé ń bá àwọn èèyàn péréte àbúrò ni wọ́n ṣe sọ̀rọ̀ báyìí so ìtumọ̀ ẹ̀ ṣáà ni pé tí ń bá àwọn just little group of people sọ̀rọ̀ tó rẹ̀ já sí pé little discussion náà ni in discourse nínú Islam kì í ṣe pé gbogbo ọ̀rọ̀ Islam ni irú àfáà bẹ́ẹ̀ ń discourse so àfáà tí ń bá àwọn èèyàn àwọn àwùjọ kékeré sọ̀rọ̀ nínú Islam tó yá sí pé like 2,000 3,000 àwọn èèyàn ń jókòó síwájú wọn lójú ayé tí wọ́n sì ń tẹ́tí gbọ́ wọn abẹ́rẹ́ bá so over 2,000 3,000 èèyàn ń jókòó síwájú wọn tí wọ́n sì ń ṣe kíni tí wọ́n sì ń tẹ́tí gbọ́ wọn abẹ́rẹ́ wàhálà bá wọn so tó lè já sí pé nǹkan pérébé ni wọ́n ṣe kíni ni wọ́n ń sọ̀rọ̀ nípa nínú Islam so ǹjẹ́ nǹkan kan bẹ́ẹ̀ nínú Islam tó jẹ́ dánilẹ́kọ̀ọ́ Islam tó jẹ́ pérébé so gbogbo tó bá ní ṣe pọ̀ pẹ̀lú Islam tó bá jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ Islam ohun tó tóbi ni ẹ̀tún wa ìmọ̀ kan báhùn so gbogbo ohun tó bá so pọ̀ mọ́ Islam tó bá jẹ́ ìdánilẹ́kọ̀ọ́ Islam oyé in tó tóbi ni kìí ṣe nǹkan pérébé gbogbo ohun tó bá so papọ̀ mẹ́sìn tiwa tó sì fẹsẹ̀ rinlẹ̀ tó lẹ́rìí látinú kìtàbà àti sunna wallahi in tó tóbi ni tí mùsùlùmí ò gbọdọ̀ fọwọ́ yẹpẹrẹ mú so èyí ní ìsìn àìmọ̀kan míì òun lẹ́tún ṣe kí ni òun lẹ́tún display báyìí sí kálọ́bà ẹ̀dà kó mọ́ṣálà yìí oye so ìbínú àwọn tí wọ́n gbé òdodo dání ṣà ń ṣe yìí náà ni ìbínú ipò òkè wọn àfún yín sọ̀pọ́ọ̀tì lórí àìmọ̀kan àti òdo tẹ́ ń bá káàkiri nípa dáwọ́lá islamiyà tó yá sí pé àìmọ̀kan ní bẹ́ndì àti ọ̀yàyà òṣì so eléyìn ní bá yín nú jẹ́ ní káyínlá yóò sì mọ́ káyínlá náà nítorí kìí ṣẹ̀sìn Allah dẹ́dà so kìí ṣe báwọn ni dáwà ìsìlámù ṣe bẹ̀rẹ̀ so kìí ṣe bí dáwà ìsìlámù ṣe bẹ̀rẹ̀ nìyẹn tó fi fẹsẹ̀ nílẹ̀ tí àwa gan náà fi wá láǹfààní àti ṣe kíni àti wá rí àwọn àkọọ́lẹ̀ tó yanjú lórí rẹ̀ oye so ìdánilẹ́kọ̀ọ́ ni ànábì ọ̀sẹ́lẹ̀mù ṣe ó sì dánilẹ́kọ̀ọ́ fáwọn èèyàn ó pé àwọn èèyàn so kìí ṣe àwọn agbájá òṣì rédèrèdè tí ò ní àǹfààní kankan ìwúlò kankan pẹ̀lú àìmọ̀kan tẹ́ ń bá káyì lọ́bẹ̀ ẹ̀dà ṣàánú. apply apá kan náà Islam tó lè apply kìsìkú Islam èèyàn díẹ̀ náà ló sì ń bá sọ̀rọ̀ ọkàn láǹfààní àti gbé sórí social media ọ̀rọ̀ rẹ̀ wá bẹ̀rẹ̀ sí di nǹkan tó pé àtẹni ò lè gbọ́ yé ń gbọ́ yé àtẹni tí ò lè gbọ́ yé lẹ́ àtẹni tó pé yóò sì gbọ́ yé ẹ wá tiẹ̀ kíyèsí pé gbogbo ẹ̀ ló gbọ́rọ̀ yín bẹ́ẹ̀ kẹ́ ẹ mọ ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ. ẹ gbọ́ so àfáà Imran Mọ́lásán sọ pé wọ́n wá ń sọ àwọn nǹkan tó yá sí pé ẹni tó gbọ́ yé ẹni tí ò ní gbọ́ yé láyé so òun náà ò gbọ́ yé so ẹ tiẹ̀ wá kí ẹ pé kì í ṣe gbọ́ ọ̀rọ̀ lọ́yẹ̀ kẹ́ ẹ máa sọ nínú Islam gbogbo ẹ̀ náà kọ́ ló gbà nẹ́bí ọ̀sọ́lẹ́mù yé àwọn ẹni tí wọ́n gba dáwà nẹ́bí so gbogbo wọn kọ́ ni wọ́n gbọ́ yé àwọn ẹlòmíì wọ́n gbọ́ yé wọ́n sì mọ̀ pé ẹni tí ń sọ òdodo ni àmọ́ wọn àtẹ̀lé so ó yé àmọ́ wọn àtẹ̀lé àmọ́ kì í ṣe gbogbo ẹni tó gbọ́ dáwà nẹ́bí náà ló yé ó yé gbogbo ẹni tó gbọ́ dáwà nẹ́bí náà kọ́ ló yé àbí bẹ́ẹ̀ kọ́ so tó bá yé wọn ni wọn bá tẹ̀lé wọn bá ṣe so bọ̀tọ́lá pé èdìdí ti dí ọkàn wọn láti gbọ́ yé so èdìdí ti dí etí wọn láti gbọ́ ohun tánà Nábì ọ̀sálàmù ń sọ èdìdí ti dí ojú wọn láti rí òdodo so bó wá ní tàwọn olùmọ̀ ìsìláàmù tàwọn olùmọ̀ súnnà so ọ̀nà èèyàn kọ́ dandan kọ́ àwọn sọ pé dandan ni káwọn èèyàn gbọ́n tí wọ́n ń sọ àwọn ṣàlàyé tí wọ́n ní so falahum an yubayyinu linnas ma huwa haqq ẹ̀tọ́ ni fún wọn kí wọ́n ṣàlàyé tí ń jẹ́ òdodo fáwọn èèyàn so àmọ́ ìfinimọ̀nà ìtọ́sọ́nà láti gba òdodo ọ̀hún bẹ́ẹ̀dẹ̀ ní àti múlò ọ̀dọ̀ lọ́bẹ̀ẹ́dà ní ti ń wá lọ́bẹ̀ẹ́dà ló ní ìkápá yẹn so igbó tẹ́ ń sọ yìí ní sin ara ìmọ̀kan náà ni tawfiqul hidaya min indillah ìṣekòǹgẹ́ ìmọ̀nà kí wọ́n fìyàn ṣe kòǹgẹ́ ìmọ̀nà àti ìtọ́sọ́nà lórí àgbọ́yé ẹ̀sìn wallahi lọ́bẹ̀ẹ́dà ní máa ń fún ni so táwọn olùmẹ̀sìn ní pé kí wọ́n ṣàlàyé gẹ́gẹ́ bí lọ́bẹ̀ẹ́dà ṣe sọ fún Ànábì sallallahu náà pé wa ma ala rasuli illa al-balaghul mubin so òjíṣẹ́ tálọ́bẹ̀ẹ́dà bá ránṣẹ́
kò ní nǹkan kan láti ṣe tó tayọ pé kó kàn jíṣẹ́ fáwọn èèyàn àmọ́ pé kí wọ́n mọ̀nà yún ní ti pàápàá ní ti dandan Ànábì sallallahu ò lè fẹ́ nìkan kan mọ̀nà so Allah bẹ́ẹ̀dá nìkan ló ní ìkápá òun so kálá Ànábì sallallahu bá ní ìkápá àti fìyàn mọ̀nà ní ti dandan ní ti ọ̀ranyàn ni ó yẹ kó fi Abdul Muttalib àbí sorry ó yẹ kó fi Abu Talib ó yẹ kó fi mọ̀nà náà so ó yẹ kó fi Abu Talib ó yẹ kó fi mọ̀nà àmọ́ nítorí pé ìmọ̀nà àtọ̀dọ̀ Allah bẹ́ẹ̀dá ní ti wà Ànábì ò ní ìkápá rẹ̀ tí ẹni kó ṣàlàyé tí ẹni kó gbìyànjú ó sì gbìyànjú alhamdulillah Allah bẹ́ẹ̀dá dẹ̀ gba ìgbìyànjú náà so àwọn ẹni tí wọ́n gbọ́ Allah bẹ́ẹ̀dá kọ pé wọ́n gbọ́ àwọn tọ́kàn wọn ṣí sí òdodo óyé àwọn tọ́kàn wọn ṣe kíni tí wọ́n ṣí sí òdodo wọ́n gbọ́ so àwọn tọ́kàn wọn tí dídí di ọkàn wọn láti gbòòrò tọ́kàn wọn sì lé sódodo wọ́n yé tí kí wọ́n sọ pé àwọn ò gbà so kí wá ní ká nẹ́bì wá ṣe so wọ́n jíṣẹ́ tí ẹni yóò sì máa ṣe kíni yóò sì máa ṣe tán lọ bẹ́ẹ̀ dàpá aláṣẹ bẹ́ẹ̀ náà ní ẹnikẹ́ni tó bá gbé dáwà dání torí ẹ̀lẹ́ṣẹ̀ rí pé àwọn tiwa àwo ibi kíta kíni tẹ́nìkan sọ so kìí káwa láì pé kílẹ̀ nìkan ń wí ìbú lẹ́nìkan ń bú èpè lẹ́nìkan ń ṣẹ́ wọ́n kàn ń ṣẹ́ dànù wọ́n sì ń ṣe ìpápátì pẹ̀lú ẹ̀ kò sí pírọ́blẹ́mù ń pa ìyẹn so àmọ́ àwo ṣàlàyé tó bá wà nínú ẹ̀sìn Allah bẹ́ẹ̀ dà á sì mú ẹ̀rí kalẹ̀ lórí ẹ̀ so man sha Allahu hada wa man sha'a adalla ẹni tó Allah bẹ́ẹ̀ dà bá fẹ́ yóò fi mọ̀nà ẹni tó Allah bẹ́ẹ̀ dà bá wù yóò ṣe kíni yóò sọ di ẹni àánú Allah bẹ́ẹ̀ dà kó má ṣàwà àti kó má ṣe wá lẹ́ni àánú tayyib. pé kẹ́ ẹ mọ owó ọ̀rọ̀ wo lẹ́nu sí lẹ́nu báwọn náà sọ ẹ̀sán ní gbèsè ní fíṣàn. ẹ̀dá iná wa ilé oúnjẹ rẹ̀ wọ́n ṣe máa ń ṣe ń gbà mí nìyẹn so wọ́n ní Àfá Imran sọ pé kí ni wọ́n tẹ̀ sọ ń bí báyìí náà sẹ́ẹ̀sì mọ̀ ní ẹ̀dí dúró abala yìí mo fẹ́ ẹ má fẹ́ gàn gbọ́ yìí o ẹ̀mí gbèsè ní fíṣàn. àtẹni ò lè gbọ́ yé ń gbọ́ yé àtẹni tí ò lè gbọ́ yé láyé àtẹni pé yóò sì gbọ́ yé ẹ wá tiẹ̀ kíyèsí pé gbogbo yẹn lè ń gbọ́rọ̀ yín ẹ kẹ́ ẹ mọ ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ ẹ kẹ́ ẹ mọ owó ọ̀rọ̀ wo lẹ́ẹ̀mọ skin lẹ́ẹ̀mọ báwọn yẹn sọ. ẹ gbọ́ wọ́n ní wọ́n tiẹ̀ wá kí ẹ pé gbogbo yẹn ní ń gbọ́ wọn ipò ẹ̀kún ọmọ ọ̀rọ̀ tí wọ́n máa sọ ṣé ọ̀rọ̀ yìí tẹ́yìn sọ yí ọ̀rọ̀ tó yẹ kẹ́yìn máa sọ ni so àwọn ẹni tí wọ́n ń sọ pé òkè nǹkan yìí kò sínú ìsìláàmù nǹkan báyìí táwọn èèyàn jù sínú ìsìláàmù kò sí lára ìsìláàmù àwọn ẹni tí wọ́n ń ṣerú pèpè bẹ́ẹ̀ tí wọ́n ń ṣerú dáwà bẹ́ẹ̀ so óyé tó yá sí pé àárọ̀ ọ̀sán alẹ́ wọn tí wọ́n ní pé kí wọ́n fi ṣàlàyé ẹ̀sìn Allah bá dẹ́dà fáwọn èèyàn àtẹ̀yìntẹ̀ kan wá jókòó kalẹ̀ sínú oko kan bẹ̀ yùn tẹ́wá sọ pé ẹ fẹ́ máa pinlẹ̀ dáwọ́lá ìsìlámíyà ń bẹ̀ àìmọ̀kan òdo àìfẹ́ kan ṣe àti àyàníyà